out, cash out. Owó yìí gara tán. Cash out, cash out. Owó yìí gara tán. Ó gbẹnu tán, ó gàlágà jù. Àpèmọ́ra là ń pè tèmi dire. Àǹtí mi, léyìí tí mo rí yìí, ṣé kò sí nǹkan kan ṣá? Kò sí nǹkan kan. Ẹ jẹ́ jókòó látẹ̀kùn ẹ̀ sọ nǹkan kan. Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Àbí ẹ ti gbọ́ nǹkan kan pa Dábírà? Lágbára Ọlọ́run àní gbọ́rọ̀ bí sí. Kí lè ro ọkàn rẹ? Rárá àní gbọ́rọ̀ bí sí. Sọ́ni bí mo ṣe lo oògùn tí mo délé láti ṣọ́ọ̀bù lánàá. Bẹ̀rẹ̀ lè fẹ́ mo kàn ní tíṣẹ́ẹ̀tì mírìngì. Mo fẹ́ ojú ẹ̀ bá rí wípé international kọ. International. Mo ṣe gbé sétí báyìí. Ó bá ní kí n máa gbé lọ sọ́dọ̀ Fẹ̀ríkẹ́mi o tó bá ti di àárọ̀ yìí. Ẹ gba international call lálẹ́ àná. Bẹ́ẹ̀ni. Ẹ ti ń sùn. International call wá wọnú fóònù yín. Láago méjì. Ọwá bí mi ní kẹ́ ẹ bí fún. Wọ́n ní kí n bá ti flash ẹ̀ wọ́n máa pè ó máa pè padà. Ní ìnéyàn tó fẹ́ pè ní látòkè òkun. Kò yé mi náà o. International. Àjùmọ̀bí iye ọkọ̀ náà. Ó ti rìn gbà. Àjùmọ̀bí iye ọkọ̀ tánú ẹni orí wọn sí ni níṣẹ́ ni lóore. Àdúrà kan ṣo ló yẹ ká máa. Ohun ta ni mò ń gbọ́? Lójoojúmọ́. Dábírà. Dábírà ń ta ni. Níbo ló wà? Amẹ́ríkà, òkè òkun. Báwo ló ṣe rí? Láti jọ ìwọ ọmọdé. Ìwọ ọmọdé láti jẹ́ tó dédé ní àti bàbá ẹ̀ sí ń wà. Ilé ìwọ̀n ọ̀pẹ́. Bàtà mẹ́wàá ni wà. Ẹnu. Dábírà. Jẹ́ wọlé tètò. Dábírà. Gbogbo àgbọ̀nyìn bí tirẹ̀. Dábírà. Ṣé o gbé ọ̀kadà àbúrò fún wọn tó gbé ẹnu? Dábírà gbogbo àgbọ̀nyìn ọba náà. Ìrònú jẹ́ kí n sùn. Wọ́n ṣe o. Lọ ilé ìwòsàn àwọn alára kan ti pè wọ́n fífi mi ti háì. Ọmọ rònú. Kò sí wàhálà lùbáríkà. Wàhálà lùbáríkà. Bẹ́ẹ̀ fún wọ́n wà níbi iṣẹ́. Wàá pè lẹ́yìn lẹ́wọ̀n kó bá ti kúrò níbi iṣẹ́. Wàá pè màmá retí. Mi ní sùn ti dábàá pè lẹ́yìn tó gbà. Mi ní sùn. Yìí ti pa. Àjùmọ̀bí iye ọkọ̀ tánú. Àjùmọ̀bí iye ọkọ̀ tánú ẹni orí wọn sí ni níṣẹ́ ni lóore. Àdúrà kan ṣo ló yẹ ká máa gbà. Lójoojúmọ́ ayé fún rere wá wá rí. Wọ́n máa lò wọ́n máa ní. Kémi Ọlọ́run tó jẹ́ kí ìbànújẹ́ ìwọ àárín sí wá bíbá. Ayọ̀ màá ló dá sí fáwọn. owó yìí gara Jáde ká gbà fún Ọlọ́run. Ọlọ́run ṣe fẹ́ kí nǹkan rí. Òun ló ṣe rí yẹn má sunkún mọ́. Ọlọ́run á pèsè èyí títí ẹ̀. Tó máa fowó kẹ́ ẹ̀. Tó máa fi lóyìnbó kẹ́ ẹ̀. Tó máa fi dọ́là sí rẹ̀. nígbà tí You never cry. Butterfly. Madam, cry. Cry well well. Never do anything. You know what time? The day of the wedding. See the old lady, they spray money for death, Dabra. They spray money. Dollar. You can't reach the extent to say, I'm going to the back wedding down. My sister, if you see something, you go shock. Man, don't tell. Plenty man full outside you. If you like, kill yourself. Another man, now you go pass your very grand like this. Kill yourself because of one man. Sister mi, ṣe fẹ́ gbọ́, rámírámí ni, kò rá mi, akọni ni kò kàn mí, ṣé ní gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ yín sọ ẹ̀? Ẹ wò èmi ò mọ̀ ń pa èmi gbọ́ ń pa èmi tẹ. Ọ̀rẹ́kọ̀rẹ́ kò lè bá mi dánrú ẹ̀ wò, ọ̀rẹ́ tó bá mi dánrú ẹ̀ wò á jẹ ní ẹ̀yìn. Àwọn ọmọ yẹn wọ́n ìgbà. Mo kún mi ò láìkẹ́ o. Mi ò láìkẹ́ o. Wọ́n tàn máa bẹ̀ sọ tápù ẹ̀ máa dá sí. Àbí ó fẹ́ kó tán lẹ̀ ni àbí ó tún gbọ̀n à ń jẹ́ kó tán láwo. Ó tún gbọ̀n wẹ̀ sínú ẹ̀. Stop it now. Kí ló tiẹ̀ ń ṣe bí ìgbà ìgbọ̀n? Ṣó rú ẹ̀yẹ tó jòkó sáré máa ń bí?
Mọ́mí ìbùkún mi lórúkọ mi, ọ̀rẹ́ Dábìrà ọmọ yín. Ọ̀rẹ́ tí Dábìrà ọmọ mi wá fi sòyè. Dábìrà fi slot mi travel out. Ó fi èrú gbà bùkún. Mi ìdẹ expect ẹ̀ fún kó lè ṣe bẹ́ẹ̀, ọ̀rẹ́ tímọ́tímọ́ mi. Ẹ wò mí I no say Dábìrà. If I see Dábìrà face to face, if me I see Dábìrà face to face, I go shook am. Màá bojú ẹ̀jẹ̀, màá bojú ẹ̀ mọ́lẹ̀. Calm down. Be calm down o. Hey. Jọ Dábìrà ó gba slọ́ọ̀tì tó yẹ kó o gbà àbí bẹ́ẹ̀ kọ́ láti ìgbà wo nìyẹn o ṣó o gbọ́n pé Dábìrà wálé o mọ̀ ó dà bẹ́ẹ̀ láti ìgbà tí Dábìrà ti wá gba slọ́ọ̀tì tó ti lọ táàrí tá à ń wa ṣó o mọ̀ o mọ̀ o tiẹ̀ ti dàbọ̀ ṣe mọ̀ yẹn náà dà tó bá jẹ́ pé Dábìrà slọ́ọ̀tì tó gbà ó ti kú sọ́hùn náà ṣé wàá lè yọjú ó ní yọjú o àmọ́ torí pọ̀ gbọ́n pé Dábìrà ṣe oríire lọ́hùn Dábìrà wá sílé òun ló ṣe wá kí ló kọ́rúkọ ẹ̀ náà Bùkún mi ni. kò dábí lójú ń kọ́lọ́hún lé bùkún ẹ̀. Ẹ gbọ́dọ̀ lè jàre. ẹ kúlé o. Bá Dábìrà. kí ṣẹlẹ̀ nílé kí n fà á ní. ọ̀rẹ́ Dábìrà ló bá lóhùn dé o ọ̀nà gba slọ́ọ̀tì èmi ò mọ slọ́ọ̀tì tó ń gbà o. kí n jẹ slọ́ọ̀tì. n kò mọ̀. ẹ̀rọ òye mi èsì wo mi jẹ́ ìṣọ́ ẹran dán kí ṣẹlẹ̀. Bùkún mi lórúkọ mi, ọ̀rẹ́ ọmọ yín Dábìrà ṣẹ́kọ̀ọ́ náà ládẹjọ́ ń ṣe. Dábìrà fi slot mi travel out. Ó fi èrú gbà Bùkún lọ́wọ́ mi. Àmì àwọn ló ṣe Dábìrà o. Àwọn ṣe lẹ́fà sí àwọn ṣúgà máa mú yàrá yẹ. ẹ̀yin wọ́n bára lẹ̀ Dábìrà wọn ti báwọn ṣọ̀rẹ́ òfin èrú gbà Bùkún náà rẹ̀ ẹ̀jọ̀ bẹ́ẹ̀ ti jọ ṣiṣẹ́ ṣe é bá wọn tásì mẹ́ta. Ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ ìṣẹ́ wọn sọ wípé mo ṣiṣẹ́ ilé àgbọ̀ tèmi. Irú kọ́ mi ni àbọ̀ wọn ṣe iṣẹ́ ẹgbọ́. láyé Òun lẹ ti gbọ́ yẹn. èèwọ̀ ajá gbọdọ̀ jẹ tọ́kì ọmọ tèmi ṣe wúkọ òyìnbó lọ́mọ tèmi ń bọ́ ṣiṣẹ́ kéèbà ìgbọ́ sórí dédé fúru kọ́kọ́ rẹ̀ ló ń lé yẹn kí ló bá tí ọmọ mi mo mọ̀ bí rẹ̀ máa ń lo sí iná lálẹ́ máa kó dédé wọn kí bàálù ọmọ mi kọ́ bá fọ odò náà fọ epo tán fẹ́ rẹ̀ kó sí kí n bá yáwó rẹ̀ Ṣé o máa rẹ̀ yín? àwọn rẹ̀ dà kí n bá tú ajá mi ilẹ̀ rẹ̀ òkú rẹ̀ máa gbé jáde lọ. Bàbá Dábìrà. nígbà kankan ó yẹ kó tó pa kí n ra ìdí. Mo fún ẹ ní àpọ́nlé epo òjò lórí ilé mi. Mo máa bọ́ bí ẹ̀mí fọmọ ẹ̀dá rárá o. Mo máa bọ́ bí ẹ̀mí. Àjùmọ̀bí iye okun tánú. Àjùmọ̀bí iye okun tánú. Ẹni oríran sí ni níṣe ni lóore. Àdúrà kan ṣo ló yẹ ká máa gbà lójoojúmọ́ ayé. Fún rere wá wá rí kémi tìrẹ cash out cash out cash out owó yìí gara tán cash out cash out owó yìí gara tán ó gbẹnu tán ó gàlágà jù àpèmọ́ra là ń pè tèmi dire cash out cash out owó yìí gara tán cash out cash out owó yìí gara tán ó gbẹnu tán ó gàlágà jù àpèmọ́ra là ń pè tèmi dire.